kárí ọwá ńlọ àṣegírí o wàá máa yàlé kọ́ bá rí kóníkà kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje lébẹ̀ ọlọ́run rán wòlíì rẹ̀ sí ọba kan lọ́ba nílé lọ tìkẹ̀tìkẹ̀ wọ́n fẹ́ mọ̀ bí ká mọ́sẹ̀ rẹ̀ sí àbí bí ká yà sí ṣùgbọ́n ọlọ́run rán ọ̀rọ̀ mú lọ́kàn lé ọ̀ràn sọ́ba ni wọ́n dẹ̀ fẹ́ ràn sí ọ náà lówó náà lóní bí kò ṣe gírí òun ni àkòrí ọ̀rọ̀ mi lónìí ṣe gírí lùgbẹ̀ kọ́ bá ti òkété kẹ́ ńlá yíká rẹ kété kó dojúkọ kété kó dá ìyá ifò ọ́ kété kó jẹ́ pé ọ fẹ́ gbé pé ọ fẹ́ dá a padà sílé látọjú ogun kọ́ ẹ̀ àná wàjà kó ojú sánmọ̀ ibi kì í ilé ọlọ́run ẹ̀ à wàjà kó má ìyá rẹ lé ọ̀nà kọ̀ọ̀kan yóò mú ṣẹ́gun lè yí ni o torí pé àgbàrá èèwọ̀n àwọlé ọni ṣùgbọ́n olúlé láwí wọn à jẹ́ àgbàrá ni wọn à jẹ́ wo ulé òun sọnù ọ̀rọ̀ ọlọ́run wí bá o ní kò ṣe gírí lùgbẹ̀ ikọ̀ mọ̀dẹ̀ jẹ́ kí òrẹ̀wẹ̀sì kẹ́ ẹ bá ọ̀rẹ́ kí ọ̀rẹ́ ọkọ̀ ọlọ́run mú kọ́ kẹ́ ẹ mọ́ arọ nítorí pé oṣẹ́ rẹ o á ṣèyìn léèrè oṣẹ́ kan so ìṣe kẹ́ ò dá ọ́ lè rẹ̀ lépa tẹ̀mí lépa tọra kí èhùn kan lọ́run gbé káwájú rẹ kí èhùn iṣẹ́ kó jẹ́ pé ìwọ gan fúnra rẹ kò yàn láàyò kí èhùn iṣẹ́ ìránṣẹ́ kó lọ́run yàn kó ọ wí mo yóò ṣe ohunkóhun kó bá a ṣe pàápàá kó bá fẹ́ jọ́ ni kó jẹ́ pé wẹ́ẹ́ fẹ́ ọ̀nìkà yóò ṣe àyípadà bóyá lágbègbè bí kí ọlọ́run darí rẹ sí bóyá lẹ́rù iṣẹ́ ni bóyá ọ́fíìsì kan ṣẹ̀ṣẹ̀ gbé ọ wá sí ni bóyá níbi àdúgbò kan tẹ̀dó sí ni bóyá ní ìjọ kan lọ́run mú ọ ṣorí sí ọ̀nìkọ́ni kan bá ṣe àyípadà ká yí u padà kó olùpò kẹ́yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nìkọ́ni kan jẹ́ pé a ṣe ọkọ̀ yàtọ̀ sóhun kì í rákírá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ọ̀nì bá ó nílò ọ̀rọ̀ gbúlọ́kànlé ìwòlíì wíhan ọba tòní ní kírónìkà kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje ibẹ̀ lọ̀rọ̀ ti jáde kọ́ bá ṣẹ́gun nínú ayé ọ̀júbọ̀rọ̀ yóò gbọ́mọ lọ ẹ̀kọ́rọ́ kọ́ bá borí nínú làlúrí àti wàhálà àtàyídáyidà kẹ̀ṣẹ́ ta ọmọ ènìyàn sí wàá ṣe gírí ẹ̀sọ́ ní jagun nínú ayé kọ́kọ́ tẹ́ jagun bíi Paul àpọ́sítélì ṣe kọ́ ká mú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọn ayé ká mú dira rẹ̀ lọ ọdẹ bá jagun ṣẹ́gun ọ gbọ́dọ̀ ṣe gírí ọ gbọ́dọ̀ mú àyàlé ọdẹ bá lu àlùyọ ọ gbọ́dọ̀ ṣe gírí ọ gbọ́dọ̀ mú àyàlé ọdẹ aṣòwò jèrè ọ gbọ́dọ̀ ṣe gírí kẹ́ máa yàlé ọdẹ agbọ́kànlá ọ gbọ́dọ̀ ṣe gírí kẹ́ máa yàlé ọdẹ ká gba ilẹ̀ ọba ká lé ìhànra kẹ́lẹ́bẹ̀ tẹ́lẹ̀ ká lé hàn sẹ́yìn ká gbàbẹ̀ gẹ́gẹ́ bí ohun òní ọ gbọ́dọ̀ ṣe gírí ìhàn ọmọ Ísírẹ́lì gan kan lọ́run sàlẹ̀ sàkóyàn kò wí ìhàn ọ̀nìyàn ọ̀tọ̀ lè yí gẹ́gẹ́ bí májẹ̀mú kan bá àbáràn Ábúráhámù dá ọ gbọ́dọ̀ ṣe gírí kàn bá mọ̀ ṣe gírí yóò gba alẹ̀ òlé ríran òun lọ̀rọ̀ tòní líyẹ ké ru ọ́ sókè líyẹ ké mú ọ sèyìn síbi kan ti buṣẹ́ rẹ nìrè líyẹ kó mú ọ sèyìn síbi kan ibi ọsẹ kò roko déènì kó sèyìn síbẹ̀ wí mo dé o mo dé togotogo mo dé tòjàtòjà èmi láà borí èmi láà rèyìn ọ̀tá mi èmi láà parí àdáwọ́lé mi èmi láà dàgbà ulẹ̀ oníní ọ̀tá ayọ̀ dá jìnnìjìnnì ayọ̀ dàbò bí o wàá ṣe bí akin lákọ́kọ́ tí wọ́n rọ́kùnrin tinú rẹ̀ nì òun lákọ́kọ́ ró lágbára ọ̀nìyàn yóò dédé aṣegírí kẹ́ a lògbójú lásán kọ́ ọ bá ṣẹ́gun nínú ayé o nílò Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà ayé rẹ tí wọ́n mọ̀ wí ìgbàgbọ́ ká mú ọ ṣe gírí nì ká mú ọ láyàlé nì ìgbàgbọ́ fúnra rẹ̀
nínú Jésù Kristi ọmọ Ọlọ́run inú rẹ̀ lè ìgbàgbọ́ yà. Kọ́ bá ti ní Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run òun lá fún ọ lùgboyà kí ọ̀tá kan so ọ́ pọ̀ bá síbi kò á gbà lọ. Kọ́ bá ti lígboyà nínú Jésù Kristi èlò àsúnmọ́ pẹ̀lú ọkàn akin èèyàn fúnra rangan láṣẹ kẹ́yìn o kà á yàgò. Kọ́ bá ti ro ọkùnrin tinú rẹ̀ lágbára lépa tẹ̀mí kọ́ iṣọ́ ni ṣá ṣùgbọ́n kọ́ ti dán ní ẹ̀mí kàn ti rà ọ́ padà kí gboyà ọmọ Ọlọ́run kò ti gbénú rẹ Mẹ́rìnlí wí olódodo wí àṣekẹ́yìn òwe aláyà bíi kìnìún wọ́n yóò àgbénú ẹ̀ṣẹ̀ kọ́ ikú rẹ̀ ọ̀fẹ́ kẹ̀pọ̀ á sí wọ́n yóò àtọ́ bohun burúkú kọ́ yóò Ọlọ́run àgbèjà rẹ̀ wàá ṣe gírí ọkùnrin tinú ní wàá kọ́kọ́ rò lágbára léyìí èyí nìsí kọ́ wàá lùrètí wàá jẹ́ lẹ́nu bí ìgbà kan nìyẹn jẹun kàn ń jẹ lẹ́nu wí màá borí o màá ṣẹ́gun o màá làlùyọ o bẹ́ẹ̀ alùjákulẹ̀ o èmi láà gba àmì ẹ̀yẹ nì èmi láà réyìn ogun kẹjà ní oṣẹ́mọ̀ dáwọ́lé èmi láà parí rẹ̀ yàtọ̀ séyìí nì wọ fúnra rẹ gan wẹ́ aṣọ̀lẹ̀ wàá tiraka wàá gbé ògbésẹ̀ tẹ̀síwájú wàá wáyé rẹ lójoojúmọ́ wàá gbé ògbé ayé òwà òdodo òwà mímọ́ ògbé ayé òwà oníkọ́lọ́run ti rà padà léyìí yìí nìsí kọ́ wàá ké sí Ọlọ́run lóòrèkóòrè òun lágbára rẹ òun lókun rẹ òun látìní lẹ́yìn kojúmọ́ etí ni wàá ké sí wí ràn mí lọ́wọ́ o ibi ká agbára ọ̀nìyàn mọ ibi ká agbára ọ̀nìyàn dé ètò ìkọ̀kọ̀ níbi agbára Ọlọ́run Olódùmarè torí náà wàá ṣe gírí o wàá má yàlé lónìí bá mọ pálàṣẹ kọ̀ tẹ̀síwájú kọ̀ yá gba alẹ̀ òní nì kọ̀ yá gba ipò rẹ nì kọ̀ yá gba ogún òbí rẹ nì kọ̀ yá lu àlùyọ rẹ nì kó lé ọ̀tá kè lórí alẹ̀ rẹ kẹ̀ ń kọ́ àgálámọ̀ṣà oríṣiríṣi ilé kàn kọ́ ẹ síbẹ̀ kó wo sọnù kó lé ọ sọnù kó gba oríkò nì kó gba alẹ̀ nì kó dẹ̀ lọ sí orí òkè téńté ọ̀rọ̀ Ọlọ́run jù yìí ni o kó bá lè gbéra rẹ fúyà níbi kan ẹ̀ àdìbá kò ṣe gírí rírí kì í ọ̀tá gan rí ọ rírí kì í òṣòro ayé rí ọ gan ìyẹn fúnra ran lábìyà torí ọmọ Ọlọ́run kọ́ lálẹ̀ òun ní bọ̀ kìtìrán náà sákò ọ́ ṣe gírí mo wíbàlẹ̀ rẹ̀ kàn sí ṣe gírí kò mú àyàlé lágbára Ọlọ́run Olódùmarè wọlá borí ojú lórúkọ mi ọmọ àbálábí tán ọní kì Jésù bá ti tì lẹ́yìn ọ̀ṣẹ́gun ayé ire o.